wọ́n ní kẹsẹ́ ká tún sílẹ̀kùn ní ìrọ̀lẹ́ àṣetánì àtàwọn ọmọ ogun rẹ̀ ó ti dúró tá a bá sálámà ká ṣe zikiri ká porúkọ Ọlọ́run wọlé tá a bá wọlé àṣetánì wọlé pẹ̀lú wa ló sọ fún àwọn ogun ẹgbẹ́ àti ibi tá a sùn báyìí. tá a bá wá ṣe nǹkan tá a ṣe kan náà tálẹ̀ kan náà tá a tún sọ bísímìláì ká tún jẹ́ àṣetánì ní alhamdulillah àti ló jẹ tá a jẹ lónìí. ó pọ̀ ní ẹni tó ń jẹun tá a ṣetánì ló ń bàjẹ́ pàtàkì jùlọ gbogbo àwa tá a wà lọ́jà àánú sí ní bọ́lọ̀ bá sí gàgá eré táwọn èèyàn ó sá níbí bọ́lọ̀ bá lè sí gàgá wà ń dò fún wa lísì kó sí báyìí ẹ̀rí nǹkan tẹ́ rí. wọ́lá kún tàbí dókítà ti bá ìkọ̀kọ̀láta kò fi ta ìlà máa lámùtànà lóbi hìlàtì. Ànábì ní wa má jẹ́ ní tó mọ̀ kọ́kọ́ wá sọ́jà má sì jẹ́ ní tó mọ̀ kẹ́yìn kó lọ́jà. Ànábì ló rí. ó ní khairul buqa al-masajidi wa sharrul buqa as-suwaq. Ànábì ní àwọn àyè tó dá tó jẹ́ àwọn àyè tó dá àlùbáríkà láyé náà ní mọ́sálásí. àyè tó jẹ́ àyè tó dá jù lérí ilẹ̀ náà làwọn ọjà. Ànábì wa Muhammad sọ ìmáàmù kan ló sọ wọ́n mọ̀ kánjú lọ́jà aago mẹ́rin aago márùn-ún ti di ọjà kí ló ń wá bẹ́ẹ̀. ọjà tó ta látago mẹ́wàá títí di aago méje alẹ́ tó kó lọ́jà kí ló ń ta. aláàjì ẹ̀dá kan má bínú bàbá alágbájá à ń gbèrú ni à ń jẹ́rù ni ẹrú kú ò lè já ọfẹ́ kó lálẹ́ kìámà ni. ẹ dákun jàmá alibarika ní ká tọrọ nínú àwọn kan tó jẹ́ kàtí ìdílé wa ó fi dá at-tilawatul Qur'an ẹ jẹ́ kí Qur'an ni mo sọ̀rọ̀ nídìílé wa tí Qur'an bá sì fẹ́ dún lágbólé wa bá a ṣe tọ́ tẹ́lẹ̀ ó yẹ káwọn ọmọ wa máa lò Qur'an ni ṣé bá mọ ẹ̀kọ́ kí ó tán wọn ní wàá gba òní mọ̀ ló bá yarí ó lè làwọn àfáà náà odidi ẹran kan kílẹ̀ bẹ́ẹ̀ fi ṣe ẹ̀yàn bú ni ọ́ kẹ́yàn kọ́ ọmọ ní kí wà lò Qur'an ni lákàyè mọ́yọ́ ọdún ó sanwó pọ́nmẹ́rin ni wọ́n ní kan san ó san tí ó wá mọ ẹ wá ma Kùránì tán wọ́n ní jágbà onímọ̀ tó yarí pé yọ kò sí onímọ̀ kan ó sì mélòó tó ń san fún kọ̀ntrà níbi iṣẹ́ ó mélòó tó ń san ní yunifásitì pé ọmọ rẹ ó fẹ́ lọ sí yunifásitì ẹlòmíín san mílíọ̀nù fọmọ́ àwọn àfàlà kò sáwó ọ̀rọ̀ ẹ̀sìn yìí náà kọ́ ló ń ṣàánú wa o àmọ́ bí ti ń lọ báyìí bóyá àtẹ̀wá dálé kí ó dúró ní ló ṣe ṣe bàtàn bàbá mọ́ tafẹnu lé wa wọ́n bá débi wọ́n ní àfa àkọlọ wá ṣẹ́ṣe la ilaha illallah ọ̀nà òun mọ̀sánú tá àfa bá wá ṣẹ́ṣe báwo lè yóò ṣe mọ̀ fàtí àgbà bá àfa bá wá ṣẹ́ṣe báwo lẹ́sìn máa lọ aláṣẹ gbà. kullana mu'ina ya Khadija aliye kullana ra'ufa ya dannawani. gbogbo àdúrà tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó kọ́ wa tá a máa ṣe fi wọlé tá a máa ṣe fi jáde tó jẹ́ nǹkan tó jẹ́ pé òun láà ṣe fi dùbúlẹ̀ gbogbo àwọn àdúrà ẹ̀ dápẹ́já lọ́kọ̀ jàmá ìdílé mùsùlùmí agbọ́dọ̀ máa lo súnà ẹ̀ dáadáa ìmọ̀ sọ́ fi wọlé ìmọ̀ sọ́ jáde bàbá fẹ́ jáde bisimilahi tawakkaltu ala Allah wala hawla wala quwwata illa billah gbogbo àwọn àdúrà bẹ́ẹ̀ tá a mọ̀ àwọn tá a mọ̀ kákọ́ àwọn tí ó mọ̀ káwọn náà nífẹ̀ẹ́ àbálẹ̀ kankan kábẹ́rẹ́ ó ṣe kókó abáfẹ́ dùbúlẹ̀ báwo lá dùbúlẹ̀ sí gbogbo àwọn eléyìí náà ni oríire ló jẹ́ fún wa ẹlòmíì àṣetọ́ni ló bá dùbúlẹ̀ lérí bẹ́ẹ̀dì rẹ̀ kò gbọ́n bẹ́ẹ̀dì lálẹ́ kò gbọ́n láàárọ̀ kan pàtó jí ó dalẹ̀ gangan ó tún dé náà kò gbọ́n ó dùbúlẹ̀ tán ó dùbúlẹ̀ àti pọ̀táàbù ni eléyìí lówó títí ló yẹnu lẹ̀ ló fi sùn lọ la ilaha illallah. Ànábì ní kakakulu wallah kakakulu ọsùn fúlàkọ́bì nọ́ọ̀sì kásẹ̀ tuwétuwé káfi para Ànábì mọ̀ nǹkan tí ń ṣẹlẹ̀ nínú ojú ru Allahu Akbar wọ́n rí kankan gòròbóòlù ló gbé sórí. A'udhu billahi minash shaytanir rajim bismillahir rahmanir rahim ya ayyuhalladhina amanu la tadkhulu buyutan ghayra buyutikum hatta
ذلكم خير لكم. èmi ó jọlé mùsùlùmí. Allah. ṣé fámìlì rẹ àti fámìlì mi ó jọ fámìlì mùsùlùmí. Allah. kábí a gbé orúkọ eré bíi hárahárà. Allahu akbar, subhanallah. mùsùlùmí ẹnu mùsùlùmí orúkọ ọlọ́pọ̀ láyé. àbá ọlọ́wọ́ ọba nílé wa mọ́. Allah. èyí fa sábàbí ọkọ òjèrè aya òjèrè ọkọ. Allah. gbogbo wa náà ni a kó sínú ra wa. Subhanallah. ààrí fàyà balẹ̀ mọ́. jama ìjẹ́ gbogbo àwa mùsùlùmí ìjà ronú. Subhanallah. ìjẹ́ ilé wa ó jọlé mùsùlùmí. Subhanallah. ìdílé wa ó jọ ìdílé mùsùlùmí. Subhanallah. ìṣesí wa láàrin tọkọtaya láàrin tọmọ àti ìyá láàrin tìyá àti ọmọ láàrin ọmọ àti bàbá àti láàrin gbogbo àwọn mọ̀lẹ́bí ìjọ òjò ìṣesí mùsùlùmí. wàkàyéfà ìzálìlò mùsùlùmí bainahum. wọ́n bí wálé rí ẹ̀ máa gbọ́. kitabuka yutla kulla yawmin wa yukramu. èyí ti rí dídàmú pọ̀. èyí ti rí tá a bẹ ọlọ́run títí tá a bọ́ ọgbà. wàkàyéfà ìzálìlò mùsùlùmí bainahum. kitabuka yutla kulla yawmin wa yukramu. èyí ti rí akakurani fún mùsùlùmí lónìí nídìí bùkátà àdúrà ọgbà. nabiyuka mutahharun wa baytuka mutrakun. Masha Allah. haya'an wa ansarul haqiqatin bittaqwa yalinu lakal hadid. àkọ́kọ́ nǹkan tó kó bá ìdílé wa lónìí tí ìdílé mùsùlùmí ò fi jẹ́ ìdílé gidi tí ò fi jẹ́ ìdílé tó ní fàyàbalẹ̀ tó fi jẹ́ ìdílé tó níyì tó ní oore tí oore ó pọ̀ mẹ́ẹ̀ náà ní ìpìlẹ̀ ìdílé wa ti bàjẹ́. ala bitaqillahi tablugu ma turidu. orí ìpáyà ọlọ́run gbà ló wa wà. bittaqwa yalinu lakal hadid. àfi ìpáyà ọlọ́run fẹ́yàwó àfi ìpáyà ọlọ́run lọ́kọ àfi ìpáyà ọlọ́run bímọ àfi ìpáyà ọlọ́run fi bára wa gbé. wa ma fadilul arja'i illa rijaluha. gbogbo ẹni tó bá fẹ́ kí ìdílé rẹ̀ kó jẹ́ ìdílé rẹ̀. wa illa fala fadilul turbin ala turbi. àkọ́kọ́ nǹkan kówó ìpìlẹ̀ Allah. ìpìlẹ̀ ìdílé rẹ̀ kówó dáadáa. kówó dáadáa asli li usra kí ni Islam ní ká fi ṣe ìpìlẹ̀. Allah. ṣé bí Islam ṣe ní ká pilẹ̀ ilé síbẹ̀ là ń pilẹ̀ lónìí. Subhanallah. Islam pàṣẹ àkíyèsí nǹkan kan látara agbára tọ́lọ́hún fáwọn obìnrin. Ẹ̀sáwò. Islam ní imratun salihah. Allah. ikhtiyar imratin salihah. ìmọ̀ ẹ̀yẹ obìnrin dáadáa ìmọ̀ ẹ̀yẹ ọkọ dáadáa. ibi tí a gbé wọ́n nù àkọ́kọ́ nǹkan tí ìdílé wa ló fi jẹ́ ìdílé gidi náà ni ká yan ọkọ kó jẹ́ ọkọ ọ̀dà ká sì yan ìyàwó tó jẹ́ ìyàwó dáadáa. Faya Rabbi habli min ladunka dhurriyatan takunu Ojú là ń fẹ́ lónìí. kullal anami mubarrara. ọwọ́ kó làwọn akáàkiri ọmọ òbí nìran bá fẹ́ so ìdí tèmi múfà ó wà ó la ilaha illallah. ìgbé ó wà sìrájò ó wà ìṣó ìdí fọmọ mi ayé ó mọ̀ àlìkìyà ọmọ ó mọ̀. bàbá wa ṣé Musa jẹ́jẹ́ mo wà kú tọ́nu lẹ́gbẹ́ mi wájà sẹ́wọ̀n. ìlú tí yìí fẹ́ sọ̀rọ̀ ìlú tí yìí fẹ́ ṣe wá àṣìlájà ṣe ń tó gbájà ṣe ò fẹ́ràn òdodo. ìlú olóko mẹ́ta.
lórúkọ mẹ́ta tó fẹ́ràn òdodo. Sa'ala olóko mẹ́ta nù. Ẹ fẹ́ òdodo igi tá a so lónìí àṣọ ìdí ìsìlámù mọ́. Wa ma fadilul arja'i illa rijaluha wa illa fala fadilul turbin ala turbin. Nǹkan méjì. Ẹ̀sáwò. Èèyàn méjì ló ń fa oríire fún ni láyé. Ẹ̀sáwò dáa. Àwọn èèyàn méjì náà ló ń padà fa orí ibú. Báwọn èèyàn méjì bá da oríire láyé. Báwọn èèyàn méjì bá ṣe kí ni wọ́n bá jẹ́ ní ibú oṣoorí ibú láyé ni. Allah. Àkọ́kọ́ náà ni Ummuka. Ìyá tó bí ẹ. Ìyá tó bí ọ. Màmá rẹ ṣé màmá dáadáa ló bí ọ? Ẹlòmí ò lè nà ká gbé ìyá mi mu. Ọlọ́run ní sèyí bẹ́ẹ̀. Ẹsẹ̀ àmì náà. Ẹ̀mí rẹ̀ dáadáa. Ọmọ ò ní gbé yípa má níjọ́ tó bá bèrè ìyá rẹ̀. Ẹ nípa dé bẹ́ẹ̀. Ẹ gbọ́dọ̀ mọ́. Bí ìyá bá bàjẹ́ wàhálà dé. Ọ̀rọ̀ ta kúkú. Wọ́n bí ọmọ mi pé ṣé ìyá ẹ̀ náà nù? Ṣé ìyá tó bí ẹ náà nù? Láìla ìlànà. Yorùbá da lọ́rọ̀. Bàbá Kadija. Yorùbá mọ̀rọ̀ sọ pọ̀. Ṣé ìyá ẹ̀ náà nù? Ìyá ẹ̀ náà nù? Ìyá rẹ̀ náà nù. Yorùbá alágbèéká ọ̀rọ̀. Ọlọ́run ẹ̀yin ìyá wa yìí àtàwọn ìyàwó wa àtàwọn ọmọ wa lóbìnrin Ọlọ́run ní ṣe wọ́n níyàwó. Ẹlẹ́kẹ̀jì nínú nǹkan tó ṣe pé bóun náà bá bàjẹ́ ìdààmú dé. Bí ìyá bá da ẹni tá a fẹ́ sọ iná bá tún bàjẹ́ wàhálà dé o. Náà ni ìyàwó zawjatu. Gbogbo àwa tá à ń fẹ́ ìyàwó àánú àwọn ọkùnrin mà sí nípa. Agọ̀ àwọn ọkùnrin gọ̀ ìkébè là ń fẹ́. Ọdẹ òmùgọ̀. Ilahi tamassakini wa kun bi muwakkila. Ọ̀rọ̀ ọmọ sewu ọdẹ. Ejò ló sì fẹ́ ejò ṣègbè. Ó pọnú àwọn tí Ọlọ́run ní ṣe bẹ́ẹ̀ o. Ilahi. Ọlọ́run ò ní ṣe ní ìkòkò tó fi awọ àgùntàn búra. Kò ní ṣe ní ìkòkò tó fi awọ àgùntàn búra. Ilahi tamassakina wa kun. Dáàtú ma ṣe nídìílé wa ihya'ul bayti bis-salah. Ẹja manyana fila ń lé wa. Kánáyè dáàgbé manyana fila. Gbogbo ayé gbogbo la kọrù sí. Èyí ni wọn àkí. Àyè kan ò sí fún pé à ń yànnà fila. Ètò wa da náà ní gbogbo olóbìnrin tó bá ti jẹ́ obìnrin tó ti so igi. Ilé rẹ̀ gangan ló dáa jù kó máa kírun. Kí ló wá káàkiri? Àsàlátù kú. Ẹ bá fẹ́ sàsàlátù ẹ wo bí tẹ́gbẹ̀ sàsàlátù dáadáa. Ẹ̀rànjú lẹ̀ dáadáa. Ẹ̀dẹ̀jú lẹ̀ dáadáa. Àfa pọ̀, àsàlátù pọ̀, ìmáàmù pọ̀, mọ́sálásí pọ̀, mẹ́ni tó bá ṣe, mẹ́ni tó fọ̀rọ̀ lọ, mẹ́ni tó bá rìn, wọ́n ní bí àgùntàn bá bá ajá rìn ló ṣe kí ni ló jẹ̀gbẹ́. Alayka bi alil khairi in kunta suhbatan. Masha Allah, Masha Allah. Wa fi suhbatil akhyari talqal fawahida. Ẹ gbọ́dọ̀ bá mi, ó bá fẹ́ díjà ó díjà, àdó òfẹ́ mọ lémi, lè mú ẹ lọ lémi. Ẹ gbọ́ mi, náírà láti lè sọ fún ọ̀rẹ́ mi pé àní owó wọ̀ yìí ó lè mọ lémi. Wa man jalasa al-akhbara. Ẹ gbádùn mi dá. Ó bá mu délé ilé ó bàjẹ́ fa. Gbogbo ọ̀rẹ́ kó ló mọlẹ́ ẹni àpàdé lọ́hùn kí ṣe mọ́ṣáláṣí kápàdé lọ́hùn. Wa man jalasa al-akhbara. Alájẹ ìjà wálé ọ̀rọ̀ ní òsínú ẹ̀. Ọ̀rọ̀ bí ti bìí. Ọ̀rẹ́ rẹ lóbìnrin kò í borí tátátá ló ń wọ̀ ó sọ́kò gbọ́ ó lajú ó lẹ̀kẹ̀ ó la gbogbo ẹ̀ ó wá mú wálé lọ́dọ̀ ọkọ ẹ̀ láàrin. Wa man jalasa al-akhbara taba bi tibihi. Masha Allah. Wa man jalasa al-haddada yalqa thawa.
ẹja mẹnita bàtò anabi ní lilmari dínú khalili ó ní ọmọ ènìyàn ní nẹ́ẹ̀sì kan kò ní níwà kan ìwà ẹni tí ń bàtò ẹni tí ń bá gbé ìwà ẹni lónìí bẹ́ẹ̀ bá bẹ́ẹ̀ ní ibi gbé ẹ̀dẹ̀ níbi. wa man jalasa al-atara taba bi tibihi. ẹ bá bá orí pàfẹ́ dáadáa ẹ bá bá jókòó ẹ̀yin náà gba pàfẹ́ dáadáa sára. wa man jalasa al-haddada yalqa thawaiba. ẹ má jẹ́ kí wọ́n bìyà àtọ̀nà kọ́tà fẹ́ jẹ kó mu wa débi pé ká bẹ́ẹ̀ ní ibú ká má bá rìn. àwọn wà lọ́bẹ̀ ó wà mẹ́. ìwọ náà bàjẹ́ ni. ìmọ̀mù ó wà mẹ́. yàmà tẹ̀lé. ìwọ náà bàjẹ́. owó ibi tó owó bá rọ̀ wá dé nàlá wa. owó la fi dájọ́. owó la fi sọ̀rọ̀. owó la fi yàn rẹ̀. owó la fi bára wa ṣe. ṣé ayé náà nù sáyé tá à ń bá lọ náà nù. dúró má ti lọ bẹ̀. wọ́n jù mí. nínú nǹkan tó yẹ ká máa ṣe. fa in tanaza'tum fi shay'in fa'uddu ila Allahi wa rasuli. ní kaba ṣẹlẹ̀ ń dilé láàrin tọkọtaya láàrin tàwọn ọmọ àti bàbá àti ọmọ àti ìyá àti ọmọ ọ̀dọ̀ farudduhu ila Allahi wa rasuli. ẹ gbé lọ ní kùránì kí ni kùránì sọ ń diẹ kí ni súnà sọ ẹ má jà mọ́ fi làákà ìfidájọ́ pé owó fèé tán tọ̀hún ni màrí màdìlẹ́nu gbàtí ọkọ ẹ ṣe báyìí ni ìyàwó ṣe fún bẹ́ẹ̀ ni èmi náà ṣe fún yín àdájì. wa man jalasa al-atara taba bi tibihi. gbogbo àwọn tíátà táwọn wò gbogbo àwọn fíìmù Yorùbá táwọn wò òun la fi ṣiṣẹ́ ṣe ń dilé lónìí. àtúntẹ̀lé ọ̀rọ̀ Kùránì mọ́ àti osùnà Ànábì wa Muhammad. àwọn tá a sì ń wo ẹ mọ̀táàsì ni wọ́n ń pè wọ́n. wọ́n ti tọ́ ọwọ́ wọ́n ti tọ́ ẹ̀jẹ̀ wọ́n ti tọ́ gbogbo ẹ̀ka tó bọ́ sẹ́nu ìkírà wọn máa ṣe báyìí ẹ bọ́ sẹ́ ń gbẹ̀mí náà báyìí ló máa ṣe báyìí bẹ́ẹ̀ bá dé ilé ìwà bẹ́ẹ̀ wo gbogbo ara rẹ̀ ilé ẹni wọ́n wò nínú tẹlifíṣàn ó pàtó wò ó tó wọn náà èmi náà ń ṣe bí báyìí ń ṣe báyìí ń ṣe báyìí ọmọ ga ọmọ kìíní gbogbo orúkọ wọn lámà àwọn ọmọ wa orúkọ àwọn sàábẹ́ mọ́ wọn àmọ́rúkọ àwọn sàábẹ́ mọ́ wọn àmọ́rúkọ àwọn obìnrin dáadáa tó jẹ́ àwọn obìnrin tó ṣiṣẹ́ Ọlọ́run ẹ bá bí wọn pé ẹ kárúkọ obìnrin mẹ́wàá fún wa tó bá Ànábì wa Muhammad gbé mélòó ni mùsùlùmí ló mọ̀ ẹ pọ́ ọmọ wa ọkùnrin pé ọ̀dà ẹ̀pẹ̀tà Umaru fún wa mélòó ló mọ̀ àmọ́ ẹni pé èwo nínú àwọn oní tíátà tí ó tó lè dẹ́rìn pẹ̀yà dáadáa lónìí sẹ́yẹ̀ rí lónìí sẹ́yẹ̀ ọ̀dẹ̀ ògùgọ̀ sẹ́yẹ̀ rí ló mọ̀ òkèlè gbogbo àwọn kìnìún ẹ̀ la mọ̀ àwọn mọ̀ kankan lọ́sì jàmá ọ̀nà mọ́sá sàánú wa ọmọ mi ò sún báyìí lẹ́nu àlábà lọ́mọ ṣe bí ọmọ ga ẹ̀rí bá láyà ìlànà bàtọ́ kó fíìmù títí tí fíìmù palérí ó tọrọ sí lára kò rí kùránìkà kò rí wá sí gbọ́ ọmọ ò lè máa sùn kó ka wá sí lẹ́nu ojúrú lọ́mọ wá sí fíìmù lẹ́nu ojúrú gbogbo ọmọ tó ti ṣe bẹ́ẹ̀ yìí náà ti mọ ibi tó lọ bá wọn ní kìrọ ọmọ bẹ́ẹ̀ ilé ìjẹ́ àwọn nǹkan tó jẹ́ kókó nínú àwọn nǹkan tí Islam kọ́ wa ká máa rara ọ lọ́wọ́ nínú ilé ó ṣe kókó ìmọ̀ rara lọ́wọ́ wọ́n jẹ́ ọkọ aláàjì òfẹ́sẹ̀ kankan òfẹ́ ràn ìyàwó ẹ̀ lọ́wọ́ Islam ò ní ká máa ràn obìnrin lọ́wọ́ o Yorùbá ló ní ká máa ràn obìnrin lọ́wọ́ tilẹ̀kùn ẹ kò fọ abọ́ fún ìyàwó rẹ̀ ìfẹ́ ni wọ́n jẹ́ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o tọ́ba bẹ́ẹ̀ ó yàn kẹ́yàn lura yìí. Ìsìlámù kọ̀ọ̀ká mọ̀ ràn ìyàwó lọ́wọ́. Àdìsá Ànábì wa Muhammad. Wọ́n bí Aisha pé fún wa lérò ìbáṣepọ̀ wọ́ àti Ànábì wa Muhammad. Ó ní Ànábì a máa fọ abọ́ fún mi. Ànábì a máa lọ aṣọ rẹ̀. Ó bẹ̀ sí ká àwọn nǹkan tá Ànábì a máa ṣe. Ànábì a máa bá òun ṣe é. Ànábì a máa sáré pẹ̀lú ìyàwó rẹ̀. Ẹ wo àwọn akọ lónìí. Ojú kókókókókókó. Bí ọkọ bá ń bọ̀ wálé báyìí ìyàwó mọ̀ gbọ̀n. Ẹ má fẹ́ lọ́kọ. Ẹ gbọ́ bàbá ní ìmọ̀mọ̀ ló sọ bẹ́ẹ̀ ní ìmọ̀mọ̀ àdùnnú wá sí i. Kò lè bá ìyàwó ẹ̀ ṣeré, kò lè bá ọkọ ẹ̀ ṣeré, ìyàwó kú ọkọ kú. Bó bá padà bí ìyàwó bá padà rọ́kùnrin tó ń bá fẹ́ yín lọ́jà ló padà lọ́mọ ẹ lọ́wọ́. Wàláhì. Jàmá àtàwọn fi khidmatil bayt ẹ máa rara yín lọ́wọ́. Wà nàzọ́fà ẹ dàpọ̀ ẹ̀jẹ̀ á mọ ìmọ́tótó ilé rẹ̀ sọ́kọ́. Mùsùlùmí irun pa.
alájẹ ẹ̀dákun ìtọ̀ ń gbọ̀n mi ẹjẹ́ lọ́tọ̀ sílé ìtọ̀ yín náà ní ló wá padà kò ní tọ̀ mọ́ lónìí alájà mo ti tọ̀. ẹ̀dákun ẹ máa ṣe mọ́tótó at-taharatu nisfu al-iman wọ́n ní ìmọ̀ ṣe mọ́tótó ìdajì ló jẹ́ nínú gbàgbọ́. mùsùlùmí máa ń ní ìmọ́tótó ni àwa bá ṣàṣùn lérí kíní lérí bẹ́ẹ̀dì àdáyà àwọn takókó lórí ẹlòmí ò yarí níta pé wọ́n ìwádé bí ó kí ló dọ̀ ìwádé ìtiwọ́ àṣekù mọ́ ni ọmọ ni sọ́bẹ̀ ọmọ ni ọlọ́pàá sì wá bẹ́ẹ̀ àmínà ẹni ó jẹ́ kókó àwọn kiri ìjẹ́ kókó káwá ní àwọn gbàtà bá ní ìmọ́tótó dáadáa ìmọ́tótó táwa ìmọ́tótó onúwà ìmọ́tótó òtaka ní kátólí tinú ìmọ́tótó onú náà ní gbogbo àwọn kan gẹ́gẹ́ bí ìkéta àdìọ́kàn káyọ́kọ̀ lọ́kàn wọ́n bínú sọ́kọ rẹ̀ ò sọ fún ọkọ̀ ẹ̀ṣẹ̀ wa dì mọ́nú sí ìyàwó gidi ni wọ́n ẹ̀rọ pọ̀ mi ló di ìyàwó mọ́nú oṣù mẹ́ta ọdún kan olórí ikú ni kò jẹ́ mùsùlùmí gidi mùsùlùmí ò di mùsùlùmí mọ́nú abẹ́lẹ̀ kàṣẹ ìyàwó rẹ̀ kábọ̀ ọkọ rẹ̀ ó wá ń pélé káàkiri ó kàn rí ó kàn ní ń ṣe fún náà mùsùlùmí ṣe bẹ́ẹ̀ mọ́ lọ́kàn asálàmàtò sọ́tọ̀ jẹ́ kọ́kàn yẹn mọ́ sí ìyàwó kó mọ́ sọ́mọ ọ̀nà ẹ má nira ayọ́kàn nínú ilé ìsìlámù kọ́ nínú àwọn kan tí ìsìlámù kọ́ fún wa gbogbo àwọn kan bí èrè gbogbo ilé tí èrè bá wà àti eré tí ilé tá ajá bá wà tí ajá yẹn gangan ó ń bá wọn gbénu ilé ó ń lọ ó ń bọ̀ nínú ilé òun náà fẹnu sínú gbogbo nǹkan nínú ilé ilé ìbú ni màlẹ́kà ni wọ́n bẹ̀. gbogbo ilé tó ṣe pé ajá wà tí ajá gangan òun náà bá wọn jókòó lérí bẹ́ẹ̀dì òyìnbó olórí ibú ó kì í sì fa ajá àwọn ẹ̀dúdú mi náà ti do ìbò nísì gbogbo àwọn ilé bẹ́ẹ̀ wọ́n ní màlẹ́kà ò ní wọ̀ bá ajá bá ti wà bẹ́ẹ̀ bí èrè bá wà bẹ́ẹ̀ báwọn fọ́tò kan bá wà bẹ́ẹ̀ ajá ò ní wọ̀ àtọ́rí mùsùlùmí tó gbà àgbélébùú sínú ilé gbogbo ilé tí àgbélébùú bá wà màlẹ́kà dáadáa ò ní wọ̀ bẹ́ẹ̀ o àwọn ajá tá a lè sínú ìsìlámù nítorí nǹkan méjì náà. àgbélébùú sí ìdèkú àlá ń pè bẹ́ẹ̀. àwọn gbogbo nǹkan tó ti jẹ́ pé bí kúrò àfẹ́ wà nú ẹ̀ kò ní gbẹ́nu lé mùsùlùmí. àwọn ajá nítorí nǹkan méjì ni mùsùlùmí lè ṣe ajá. ajá ọdẹ tá a fi ń dẹ̀gbẹ́ àti ajá tá a fi ń ṣọ́ àwọn ẹranko ajá ìṣọ́ bó bá kó bẹ̀ mùsùlùmí ò lè ṣe ajá mọ́ àwọn àrí mùsùlùmí wá ń ṣe ajá wá jókòó lábẹ́ alájà ní sànà ọwọ́ ajá burúkú nìyẹn kò fẹ́ sọ òdodo àsírí rẹ̀ ó tù ó ń bọ̀ wá bó ọ náà ń bọ̀ wá bó ẹ àsírí rẹ̀ ó tù nínú àwọn nǹkan tó ṣe pé ó ṣe kókó nínú kíni nínú ìbáṣepọ̀ nílé ẹjẹ́ a máa jókòó sí wá sí fúnra wa nínú ilé ọkọ ó jókòó ìyàwó ó jókòó àwọn ó jókòó ẹgbẹ́ tíra àdísì àbí Kùránì ẹ̀ka àyà kan ọmọ tó mọ kí ó bí ẹni bá wa tó kí làfà sọ lérí rẹ̀. subhana rabbika rabbil izzati amma yasifun wassalamu ala al-mursalin walhamdulillahi rabbil alamin. orin tá a fojú wò kó má parẹ́ àtẹ̀yí tí ń bọ̀ lọ́nà tá a retí ọ̀nà yóò wùjọ́ ọgbà tó fi dé má bẹ̀kún yára ìdùnnú àwọn.